La ilaha illallah 6,666 times. Ya Latif 6,666 times. Suratul Fatiha 66 times. Àdúrà ni kó lọ tẹra mọ́ nínú tá ṣe wà nínú Lailatul Qadri tá ti ń wá tá ti wà nú ẹ̀ yìí. Confirm ni o, tó bá dẹ̀ ṣe, tó bá dúpẹ́, tó bá rí fíìmù tọ́lọ́hun gbà á. Má gbàgbé Global Dahiratu Dhikrlahi Islamic Organization. I need a lot of things. Our aim is big. I need masjid project. I need ilẹ̀. I need the Hajj ká fáwọn èèyàn. Láàjì láfi ní kẹ́ máa gbé gbọ́dọ̀ wa. Àwọn ọmọ aláìníyà àwọn opó, à ń ṣètọ́jú wọn, à ń tún àwọn nǹkan ẹ̀sìn ṣe. Tó bá béèrè fún reference ńkọ̀ọ̀kan, a máa fi hàn ẹ́, àmọ́ àwa ò ní play reference síta. Torí nínú ìwọ̀ tọ́lọ́hun fi lé orí nǹkan tó ń jẹ́ sádàkọ̀ nìyẹn. Àdúrà yóò confirm bí sí ní láì tààlà. Inú àwẹ̀ yìí táìmù Lailatul Qadri ni kò lọ máa ṣe. Tó bá parí táwẹ̀ bá tán o lè máa ṣe. Mo wú jáde fẹ́yìn olólùfẹ́ ni. Kò sí nǹkan tó lè fi kojú, ó fẹ́ dolówó ni, ó fẹ́ dọlọ́lá ni, ó ń wọ́ ọmọ ni, ó ń wá pò ni, ó ń wá físà ni. Àdúrà yìí ni wàá lọ máa ṣe. Tó bá ti bọ́ sí tó tẹ̀ ti kí ìrun ìṣá ìtàn, o lè bọ́ sínú àdúrà yìí. O lè ṣe lọ́wọ́ àárín òru, o dẹ̀ lè ṣe ní ọwọ́ ìdájí, but àárín òru mọ́dájí ni kò máa fi rìnrìn àdúrà yìí kódà tá a bá sínú àwẹ̀ mọ́. Wàá ṣe àwọn mọ̀kọ́dímọ̀ la ilaha illallah alhamdulillah astaghfirullah salatu ala nabi. Wàá wá tọrọ nǹkan tó bá fẹ́, wàá wá jókòó. Wàá wá ṣe la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam. Sorry, la ilaha illallah only. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Òun ló máa ṣe 6,666. Wàá wá ṣe ya Latif, ya Latif, ya Latif, ya Latif 6,666. Wàá wá ṣe Suratul Fatiha 66. Wàá tún wá dà níyàn nǹkan tó fẹ́. Bẹ̀rẹ̀ sí máa ṣe títí tá fi parí àwẹ̀ yìí ní wákàtí òru. Tàbá wá parí àwẹ̀ kó tún máa ṣe àdúrà tó tẹ̀sùn wọn ni. Fi àdúrà yìí ránṣẹ́ fáwọn èèyàn kan jàǹfààní ẹ̀. Nǹkan tẹ́ bá lágbára fi sákàǹtì àwọn aláìní, àkáǹtì nọ́mbà ní fáwọn aláìní 0123214254. Àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Ẹ WhatsApp wa lórí +2761295638 lórí èké nínú ìpèníjà àìsàn ọlọ́jọ́ pípẹ́ ní olówó ayé nínú ni ayé ń dáyàn láàmú ni àlùjọ̀nnú ń dáyàn láàmú. Ẹ dẹ̀ get àwọn product wa fún fibroid lélẹ́yìí, bulldozer, fún ilé àmù lélẹ́yìí, fún sọ́yìn fún ọmọ kéékèèké, eléyìí fún tọkọtìyàwó tó ń wojú Ọlọ́run transformer 1100, all in one àní tó ń wo more than 300 àìsàn. Product wa pọ̀, caterpillar wà ń bẹ̀ àti kíni miracle leaves. Àdúrà wa gbà.